tó ẹ̀yàn olùfẹ́ mi báwo lè wà ṣe dáadáa ni kí ni mo tún mú wá fún yín mo mú iṣẹ́ yìí la máa ń pè ní ọṣẹ àwẹ̀nù tá a fi ń wẹ gbogbo ogun ayé kúrò lára kódà ogun ìdílé ìyá ni ogun ìdílé bàbá ogun ìdílé ìyàwó ogun ọ̀rẹ́ ni ẹ máa wẹ gbogbo ogun tó bá ń jà ẹ máa wẹ gbogbo ẹ̀ dànù ṣe ìdájú bọ̀lọ́ ọlọ́run ọba dájú jùlọ ó ní àìrìn jìnnà ló ní kò sí abuké ọ̀kẹ́rẹ́ tó bá rìn jìnnà wá ní abuké ọ̀kẹ́rẹ́ mẹ́ gbogbo ara bá àṣírí lé a kò ní àṣírí jùlọ wa lọ nọ́mbà mi padà +22967432257 fún WhatsApp kàbí call direct ẹ bá mi wá ṣàkó èédú ẹ bá mi wá èédú 9 fún ọkùnrin 7 fún obìnrin èédú 9 kékèké 9 fún ọkùnrin 7 fún obìnrin ẹ bá mi kó sínú bọ́kẹ́tì ẹ máa fi ń wẹ̀ ẹ bá mi wá ọsàn wẹ́wẹ́ 3 ẹ gé sí méjì 3 fún ọkùnrin 3 náà ní fún obìnrin ẹ kó lé lórí ẹ bá mi bomi sí àárọ̀ la máa ṣiṣẹ́ ẹ fi ilẹ̀ sórùn kó yí ẹ fi ilẹ̀ sórùn kó òun ṣe títí dalẹ̀ ẹ fi ṣanra lásán bọ̀ orí àkìtàn la máa fi iṣẹ́ ìṣanra sí ẹ fi ṣanra lásán sórí àkìtàn bẹ́ẹ̀ ni nítorí àkìtàn ló máa ń gba ẹ̀gbin ẹ fi ṣanra lásán sórí àkìtàn kódà kò sí bó ṣe oògùn yẹn máa burú tó ẹ ti bọ́ lọ́wọ́ rẹ nìyẹn mo fi Ọlọ́run mo fi ọjọ́ tó máa kọ mi kò ní sàrẹ́ mo fi búra tẹ́ ẹ bá ba bẹ́ẹ̀ fún mi lépè iṣẹ́ tó dájú ni bẹ́ẹ̀ ni má jẹ́ mú iṣẹ́ ni pé kẹ́ ẹ ṣá rẹ̀ kẹ́ ẹ láìkẹ́ kẹ́ ẹ síbẹ̀ sórí fábùrì kẹ́ ẹ lọ dán wò ẹ bá bẹ́ẹ̀ dandan ni ẹ máa bá bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ dọ́ṣẹ́ mi lọ́tún lọ́sí mọ́ kí n o ẹ̀yin tẹ́ wà nílùú ìbò tẹ́ wà níbi kíbi tẹ́ ẹ ṣọwọ́ sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ire o ẹ lọ dán wò kẹ́ ẹ fún mi láwọ̀.